àwọn ìyá mi sọ fún Ọ̀rúnmìlà pé ẹni tí àwọn bá ti dà láàmú tí wọ́n bá ti lé dé ọ̀dọ̀ bàbá wọ́n ní kí Ọ̀rúnmìlà ó gbẹran lọ́wọ́ ẹ̀ tó bá ti gbẹran lọ́wọ́ ẹ̀ tán kó wá fi nǹkan nú ẹ̀ kó fi ṣẹbọ fún àwọn ti yọ̀ǹda ẹ̀ fún nítorí pé àwọn kì í bàtà wọn jẹ́. ẹbọ rúrú ó jẹ́ ẹbọ tá à ń rú sí àwọn tá à fojú rí. ìpèsè dúró fún tó tá à ń ṣe fún odò tá à dẹ̀ fojú rí àwọn tó wà ní odò tó yẹ pé omi nìkan lẹ́kàn rí. Ifá ń sọ fún wa pé ká ṣùbà fún adónimáyọkó. ká ṣùbà fún adónimáyọkó. ká tún wá gbèbà fún àwọn adónimárẹ̀dí torí pé àwọn tá à fojú rí ni lójú àlá lójú oorun nínú ìṣípayá àti nínú ìran. Ifá ní ká ṣèbà fún àwọn tá à fojú rí. bá gbé sókè wá fún yín ẹ lè tọ́jú ẹ níbẹ̀. bẹ́ẹ̀ ni dáadáa iṣẹ́ tá a wá specialist lérí nìyẹn. tẹnu ẹ bá wọ́ sẹ́gbẹ́ kan bóyá kò lè sọ̀rọ̀ dáadáa bóyá ahọ́n ẹ lọ bóyá ó mú apá kan ó mẹ́sẹ̀ kan àbí ó mú ẹsẹ̀ nìkan kò má pa àbí orí ẹ̀ ń gbọ̀n àbí ẹsẹ̀ ń gbọ̀n kò sí ohun tí agbára Ọlọ́run ò ká ń bẹ̀ nípasẹ̀ ewé àti oyún ìjú ó máa bí bí ọmọ ni ó mọ bí bá ṣe ń bímọ ní ọ̀dọ̀ tí wà ní. láìsí operation. láìsí operation kò sí operation fún oyún ìjú. ó dẹ̀ confam. kò sí operation fún oyún ìjú. àwa ò mọ oògùn owó ṣe o. ok. a kì í ṣe oògùn owó o. àmọ́ ẹni tó bá ti gba fá ó ti ṣe oògùn owó. kọ́ ló bá wá ìṣàwùrú ẹyọ kan. ìṣàwùrú ẹyọ kan. ìṣàwùrú ẹyọ kan. kọ́ bá wá ìgbótúdè. ìgbótúdè. díẹ̀. kọ́ wá wá ata àjọsìn mẹ́ta péré ẹyọ mẹ́ta. ẹyọ mẹ́ta. kọ́ wá gúnmọ́ṣẹ́. àkíkà. kọ́ lè fi wẹ̀ kọ́ wá lọ bọ́ sínú odò tó ń ṣàn kọ́ kọjú sí òkè ibi tí odò ti ń ṣàn bọ̀ ẹ̀kọ́ rí. ilẹ̀kùn tí ṣàwùrú bá tì omi ní ṣí. ilẹ̀kùn tí ṣàwùrú bá tì omi ní ṣí. ilẹ̀kùn tí ṣàwùrú bá tì omi ní ṣí. lẹ́ẹ̀mẹ́ta. kọ́ máa sọ bẹ́ẹ̀ kọ́ máa wẹ̀wẹ̀ yẹn kí wọ́n fi máa fi wẹ̀ tán pẹ̀lú kànkàn bílẹ̀ kọ́ wá sọnù ọjọ́ kejì tí wọ́n tún lọ wẹ̀ kí wọ́n tó wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀nà á ṣí. ẹni tó bá ń wẹ̀ ìyàwó máa rẹ̀ ìyàwó ẹni tó bá ń wáṣẹ́ máa ríṣẹ́ tọ̀nà bá dí mọ́ ọ̀nà dígàgà bí ọ̀nà bá dígàgà má dìyẹ bó dígàgà má dìyẹ ó máa ń wójú àbá ẹ̀kan ni wọ́n máa olóore tiẹ̀ máa wá kàn wá ni.